ní 1974 nígbà tí iná Àyìnlá Ọmọwúrà eégún mọ̀gájí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í jó káàkiri ilẹ̀ Yorùbá tó ṣe pé kò sí olórin tí iná ẹ̀ tún ń jò wàràwàrà bíi ti ọkùnrin Abẹ́òkúta náà. Olórin kan nígbà náà tóun náà ń wá bí yóò ti dìde, Fàtáyé Àkàndé olówó ń yọ̀ ṣe àwo orin ó sì bú Àyìnlá Ọmọwúrà síbẹ̀ rẹpẹtẹ. Ó bú bí ẹni láyin tó jẹ́ lójú ẹsẹ̀ ní àwo orin yẹn náà tààtàfàya tí òun náà sì dolórúkọ láàrin àwọn tó ń kọrin. Ìdí tó ṣe jẹ́ pé nǹkan tí Fàtáyé olówó ń yọ̀ yóò jẹ́ ló ń wá ni pé nígbà tí wọ́n béèrè pé kí ló fàdí ìjà tí Àyìnlá Ọmọwúrà ń sọ pé òun kò rí pé òun kò tiẹ̀ mọ̀ ìdí tó sì fi lọ ṣe odidi rẹ́kọ̀dù láti bú òun kò yé òun. Ohun tí òun olówó ń yọ̀ fúnra ẹ̀ fi fèsì ọ̀rọ̀ ni pé ìwọ tó olóòmọ̀gbà tó ṣẹ̀mí o, ó gbàgbé ìgbà tó wá ṣeré ní Musisi ńjọ́ kan tó ń kígbe pé èmi akígbe márùn nígboro Muṣin tó ti mutí tó láàgbọ́dọ̀ mu. Bí kì í bá ṣe pé èèyàn ń wá ìjà, olórin kọrin ó lẹ́nìkan akígbe márùn, ìwọ mú ìyẹn dání, òníwọ ló ń bá wí. Ẹni ẹlẹ́ni mutí ẹ̀ jẹ́, òníwọ ló sọ pé òun ò gbọ́dọ̀ mu láì jẹ́ pé ìwọ náà kò lè ra ọtí tirẹ̀. Akígbe márùn tí olówó ń yọ̀ wí yìí ní Kọ̀líńtì Àyìnlá ìgbà náà kì mọ́lẹ̀ tó sì ń pariwo kiri akígbe márùn rèé o onípákò. Bẹ́ẹ̀ òun Kọ̀líńtì náà fi odidi ojú àwo kan kọ orin akígbe márùn, ohun tó sì mú òkìkí Kọ̀líńtì fúnra ẹ̀ búyọ bí ọjọ́ nìyẹn. Fàtáyé olówó ń yọ̀ ló ń bú. Ní gbogbo ayé bá ń pariwo Kọ̀líńtì ní 1974 ni. Olówó ń yọ̀ kì í ṣe ẹgbẹ́ Kọ̀líńtì, wọ́n jìnnà síra wọn lọ́jọ́ orí gan àti nídìí iṣẹ́ orin pàápàá, àmọ́ Kọ̀líńtì bú u dáadáa. Alhaji Síkírù Àyìndé Barrister ṣe àwo jáde, ó sì gba Kọ̀líńtì nímọ̀ràn pé tí ẹni méjì bá ń jà tí èèyàn ò bá tó ìjà là kò gbọ́dọ̀ dákun rárá. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti parí ìjà náà ní Mẹ́kà ni. Àmọ́ o, kò sí ohun tó sọ Kọ̀líńtì di olókìkí kíákíá ju orin èébú ìgbà náà lọ. Bí ọdún díẹ̀ lẹ́yìn ìyẹn, ìjà náà tún rú padà ní 1979. Lásìkò náà, Barrister náà ti di olókìkí, ó sì ti lówó dáadáa. Olówó ń yọ̀ ni wọ́n ló ya ilé ẹ̀ níjọ́ kan láti kí ni wọ́n bá ní Barrister kò rí bẹ́ẹ̀ wà nílé. Yàtọ̀ sí èyí, wọ́n ní Barrister ń kọrin pé àwọn kan ló lórin wẹ́wẹ́, bẹ́ẹ̀ ló tún sọ pé wọ́n ń jí òun lórin lò. Ní gbogbo wọn bá fi rẹ́rìn pé ṣé bí òun gan ló máa ń kọrin olórin. Wọ́n fi ẹjọ́ ọ̀rọ̀ náà sun Àyìnlá Ọmọwúrà, wọ́n ròyìn ẹ̀ mọ̀rànyìn fún un. Wọ́n ní òun bí aṣáájú gbogbo àwọn, òun Àyìnlá ní Barrister forin náà bá wí. Àyìnlá ò dúró mọ́, òun náà gba stúdíò lọ kíá ló sì ti ṣe rẹ́kọ̀dù tó kọ síbẹ̀ pé gbogbo ayé ló dolórin wẹ́wẹ́, gbogbo ayé ló dolórin wẹ́wẹ́ níṣojú àwọn òpè, ó yá mo fẹ́ mo lórin ńlá. Ẹ̀yìn náà ló kúkú ṣẹ̀ṣẹ̀ wá kọrin tó dárúkọ Barrister sí pé Àyìndé má ṣe jẹun gbọ́ pé wọ́n jí ẹ lórin lò, kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpárá ni. Àwọn orin náà mì gbóró tìtì pé Barrister ti kọjá àyè ara ẹ̀ lọ́dọ̀ Àyìnlá. Ọlọ́pàá mọ èèwọ̀ ìjà, wọ́n ní yóò bàyá ẹ̀, ó ní kò ní bàyá ẹnìkankan nínú wa. Kí á ní Àyìndé Barrister náà ti gbé àwo orin jáde pé alápàlà kan gbórin jáde kò bá wa wí rárá o. Àyìndé pọ̀ nínú oní Fújì kò bá wa wí rárá, ẹni táyé ò bá bú kò tí ì rí ṣe màní. Ọ̀rọ̀ yìí ni wọ́n ń fà lọ́wọ́ tó fi di ọjọ́ 6 oṣù karùn-ún 1980 tí Àyìnlá Ọmọwúrà kú lójijì. Ní àwọn olórin kan pàápàá Kọ̀líńtì yìí kan náà bá ní àwọn kan ló pa Àyìnlá, wọ́n sàsí ni. Kíá lọ̀rọ̀ náà ti fẹjú, Kọ̀líńtì ti sáré kó àwọn tirẹ̀ jọ ni wọ́n bá bẹ̀rẹ̀ òkú ọ̀rọ̀ sí Àyìndé Barrister. Wọ́n ń bú ní mẹ́sàn-án mẹ́wàá, orin òwe sì ń jáde lóríṣiríṣi. Kí ọ̀rọ̀ má di wàhálà, Ebenezer Obey sáré pé àwọn àgbààgbà kan jọ ni wọ́n bá parí ìjà náà fún wọn. Àmọ́ ìjà náà kò tán nítorí kò pẹ́ tí Kọ̀líńtì fi tún wọ stúdíò tó ní ìgbéraga pọ̀ fún Barrister o. Béégún ńlá bá sọ pé òun ò rí gọ̀ǹtọ̀, gọ̀ǹtọ̀ náà sọ pé òun ò rí eégún ńlá. Ó so pa mí, mo pọ́nnu lá, ó bojú ẹ̀yìn, mo dọ̀bálẹ̀, ó tún wọnú igbó, ó lọ jẹ́gba, abó fẹ́ nà mí ni, ó tó bẹ́ẹ̀. Tí orin burúkú sì bẹ̀rẹ̀ sí jáde ní kòṣẹ́kòṣẹ́, ìyẹn ní 1981. Àsìkò yìí làwọn bíi Wàsíù Àyìndé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe àwọn orin tiwọn. Lòun náà bá kojú Kọ̀líńtì, kíá làwọn onífújì ti ṣara wọn jọ tí wọ́n sì tò sẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́. Nígbà náà àwọn onífújì pọ̀ gan-an, àwọn bíi Ràmánì Àkànní, Èwe Ńlá Ìyàndá Sàwábà, Wáídì Àkàngbé, Wàhábì Ìlọ̀rí, Tọ́íwò Àlàmú, Second Barrister,
èjìrẹ́ ṣàdúà, èjìrẹ́ agbádá owó, fáǹsì ayé àlàmú àtàwọn míì. àmọ́ o Wàsíù Àyìndé Barrister, orúkọ tí K1 ń jẹ́ nígbà yẹn nìyẹn, òun ló ṣáájú àwọn tí wọ́n ń jà fún Barrister, ó sì bú Kollington dáadáa gan-an. nígbà tí àṣekún lẹ́kọ̀ọ́ ṣáájú àwọn tí wọ́n ń gbèjà Kollington, tóun náà sì ń kọ fújì tiẹ̀ bíi ti Kollington nígbà náà. ní ti àwọn obìnrin, Sàláwà Àbẹ̀ní ló ṣáájú àwọn tí wọ́n ń gbèjà Barrister, tí Kubrat Alárágbó sì ṣáájú àwọn oníwákà tó wà lẹ́yìn Kollington. nígbẹ̀yìn wọ́n parí ìjà náà ní 1983. ìgbákejì gómìnà Alhaji Rafiu Jàfójo ló sì pè wọ́n pé kí wọ́n sinmi rédèrèdè náà. wọ́n parí ìjà ọ̀hún, Kollington ṣàwo ó fi kí Barrister, Barrister náà sì ṣàwo ó fi kí Kollington. lóòótọ́ ni wọ́n parí ìjà yìí, àmọ́ kò tán lára Kollington, nítorí kò tún ju ọdún 1985 lọ tí Barrister ní òun ni Fuji creator, tí Kollington sì bẹ̀rẹ̀ ìjà lórí ìyẹn. láti ìgbà náà títí tí Barrister fi kú, Kollington kò gba Barrister ní Fuji creator, kò sì gbà ní aṣáájú, bó tilẹ̀ jẹ́ pé Barrister ju Kollington lọ lọ́jọ́ orí, tó sì tún ṣáájú ẹ̀ dìde nídìí orin. síbẹ̀ kò sóhun tí yóò mú Kollington pé Barrister ní ẹ̀gbọ́n tàbí tí yóò pè é ní aṣáájú òun. bí Barrister bá sì ti ṣe àwo kan jáde, Kollington yóò wá ibì kan nínú àwo náà tí yóò fi sọ̀rọ̀ sí Barrister padà. ọ̀tọ̀ ló kọrin bú nígbà tí Barrister ní ẹṣin tó ṣáájú ti gba fọ́ọ̀sì náà, tí Kollington ní bàbá ẹlẹ́ṣin tó ń sáré gélé, ìgbéraga tí wọ́n lulẹ̀, ẹ̀yìn ló wà gédéǹgbé. Barrister lọ sí Amẹ́ríkà, ó ní ẹnìkan sọnù nínú àwọn ọmọ ẹgbẹ́ òun, ọ̀pẹ̀lọpẹ̀ boarding pass tó mú dání. Kollington náà lọ sí Amẹ́ríkà, lòun náà bá ṣàwo. ohun tó sì kọ́kọ́ sọ síbẹ̀ ni pé kò sẹ́ni tó sọnù nínú wa, kò sẹ́ni tó sọnù nínú wa, káwòrán ni wọ́n ó, àòye káwòrán ni wọ́n, torí tí a bá ràjò kò mà sẹ́ni tó sọnù nínú wa. kódà nígbà tí ara Àyìndé Barrister kò yá tí kò sì lè dúró púpọ̀ kọrin mọ́, Kollington ṣe rẹ́kọ̀dù tó sì pe Barrister pé kó jẹ́ káwọn wá ṣe competition, pé kò lè dúró wákàtí kan kọrin mọ́, tiẹ̀ ti bá ẹ. bẹ́ẹ̀ gbogbo bí Kollington ti ń ṣe fún Barrister yìí, gbogbo ẹ̀ ni Wàsíù Àyìndé ń rí, torí òun kò fi Barrister sílẹ̀ ní gbogbo ìgbà náà. ohun tó sì ń wò náà ni pé irú èèyàn wo wá leléyìí tí wọ́n ń pè ní Kollington yìí, irú èyí ò ṣe tẹ̀lé bí aṣáájú. láti ìgbà náà ni ìrònú bẹ́ẹ̀ ti wà lára Wàsíù. nídìí èyí, nígbà tí ikú mú Àyìndé Barrister lọ láàárín wọn, tí wọ́n béèrè lọ́wọ́ Kollington pé kí ló dé tó ń bú Barrister títí bẹ́ẹ̀, tó ní ọ̀rẹ́ òun ni, gbogbo èyí tí àwọn ń ṣe yẹn orogún òwò lásán ni. ọ̀pọ̀ àwọn èèyàn ni kò gbà á gbọ́, wọ́n ní ìyẹn kì í ṣe orogún mọ́, ó ti di ìlara. àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ni Kollington ti fi hàn bí ikú Barrister ti dùn òun tó. ìgbà míì tó bá sì ń sọ̀rọ̀ náà yóò fẹ́rẹ̀ máa já mi lójú. òun náà á sì máa sọ pé òun kò ní alábàárò kankan mọ́, ọ̀rẹ́ òun àti alábàárò òun ìyẹn Síkírù Àyìndé Barrister ló ti lọ yẹn. bóyá ni àjókòó sọ̀rọ̀ kò tún ní wáyé láàrin Alhaji Kollington Àyìnlá àti àwọn ọmọ rẹ̀ onífújì, níbi tí yóò ti túbá fún gbogbo wọn, tí yóò sì ṣàlàyé pé kí wọ́n má jẹ́ kí orogún òwò tí àwọn ti ṣe, irú èyí tí àwọn ti ń sọ àwọn ọ̀rọ̀ tí kò yẹ kí àwọn kọ lórin, tàbí tí àwọn ti ń hùwà kan tí kò yẹ kí àwọn hù, kí wọ́n bẹ̀rẹ̀ kí ìyẹn tún máa ṣẹlẹ̀ láàrin àwọn, nítorí òní kọ́, nítorí ọjọ́ iwájú ni. bóyá tí eléyìí bá wáyé, Wàsíù Àyìndé Marshal yóò lè gbà pé Kollington Àyìnlá nìkan ló yẹ kó jẹ́ bàbá àwọn onífújì gbogbo, àti pé àṣẹ tó bá sì pa làwọn yóò máa tẹ̀lé yíkáyíká. àmọ́ láìpẹ́ yìí ìjà náà tún fojú hàn sí gbangba. ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ràn fújì àti àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tó fẹ́ràn orin Yorùbá ni wọ́n ń wòye pé nígbà tí ìyá K1 kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́rẹ̀ má sí olórin ìgbàlódé tí kò sí níbẹ̀, àti onífújì àti oníjùjú àti àwọn olórin tàkásùfèé, wọn kò rí Alhaji Kollington Àyìnlá níbẹ̀. èyí sì ya ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nu. ohun tó jẹ́ káwọn kan tètè fura pé ìjà wà nìyí, tàbí pé èdè àìyedè kan ti tún bẹ̀rẹ̀ láàrin àwọn ọ̀gá onífújì méjèèjì. ọ̀kan nínú àwọn tí wọ́n ń tọpinpin ìdí abájọ ọ̀rọ̀ yìí, Sulaiman Adégbénró tó ń jẹ́ kọ́nsọ́lì gbádùn, wá Alhaji Àyìnlá rí, ó sì bá a sọ̀rọ̀. kò sì sóhun méjì tí kọ́nsọ́lì gbádùn ń wá jù pé ó fẹ́ mọ ìdí abájọ tí Kollington kò fi lọ kí K1 fún ti ìyá ẹ̀ tó kú. ohun tí Kollington sọ fáwọn elétò náà bọ́ sí ìyàlẹ́nu fọ́pọ̀ èèyàn, nítorí púpọ̀ nínú wọn kò mọ ohun tó ń ṣẹlẹ̀ rárá. Alhaji Àyìnlá ní
òun kò mọ ohun tí òun ṣe fún Kwam1 o, torí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni òun ti ń pè é kó tilẹ̀ tó di pé màmá ẹ̀ kú rárá. ó ní òun fẹ́ kí ikú ọdún ní January 1, òun sì pè é títí òun kò rí i pè nítorí kò gbé fóònù òun. nígbà tí ìyá rẹ̀ kú òun tún bẹ̀rẹ̀ sí í pè é, nígbà tí kò sì gbé fóònù òun lòun kò ṣe gbìyànjú láti lọ síbẹ̀ kó má di pé kí ni àlejò tí òun kò pè ń wá níbi ìnáwó òun. gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ àwọn olórin yìí ti máa ń ṣe, kíá làwọn kan ti ń sọ pé ohun tí Collins ti ń ṣe yẹn ló dáa, nítorí tó bá jẹ́ ó lọ síbi àdúrà ìyá Wàsíù ni ó ṣeé ṣe kó jẹ́ òun gan ni Ganusi tó gbàgbóró kan báyìí yóò dálé lórí. àbí nígbà tí Wàsíù bá sọ pé àwọn onífújì tí òun kò pé wá ganu síbi òkú ìyá òun, ta ni kò wá nímọ̀ pé Collins Àyìnlá ló ń bá wí, ìyẹn yóò sì burú ju àbùkù olóròǹbó lọ. ṣùgbọ́n àwọn míín sọ pé ọ̀rọ̀ rírùn ló ń tẹnu àwọn olólùfẹ́ Collins jáde yẹn. wọ́n ní nígbà tí ìyá èèyàn bá kú, ṣé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá bẹ ẹnìkan kó tó wá kí wọn níbẹ̀ ni? ẹni tí ìyá ẹ̀ kú ni nǹkan ń ṣe, nǹkan tó sì ṣe kì í ṣe èyí tó dùn mọ́ nínú. nítorí bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn ẹni náà ni yóò lọ síbẹ̀ láti bá tọ̀hún dárò, pé Collins ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa retí bóyá wọ́n pe òun tàbí wọn kò pe òun, bóyá wọ́n gbé fóònù òun tàbí wọn ò gbé fóònù òun. tó bá lọ síbẹ̀ tó yọ síbẹ̀ tí Wàsíù kò bá yẹ sí, ọ̀pọ̀ èèyàn ni yóò yẹ sí. àti pàápàá Wàsíù fúnra ẹ̀ kò jẹ́ fàbùkù kan ní gbangba, tó bá rí yóò sáré pàdé ẹ̀ ni. àmọ́ ohun tó wà nídìí ọ̀rọ̀ yìí yàtọ̀ sí yẹn. ohun tí Collins ń retí yàtọ̀ sí èyí tí Wàsíù ṣe. ohun tí kò sì ṣe yọjú síbi àdúrà òkú náà gan nìyẹn. Collins ń retí pé bí K1 ṣe ń pe gbogbo àwọn èèyàn gidi láàrin ìlú tó ń sọ fún wọn pé ìyá òun kú, bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó pe òun Collins ń retí pé kó pe òun nítorí yàtọ̀ sí pé òun náà jẹ́ èèyàn gidi láàrin ìlú, òun lòun kù gẹ́gẹ́ bí olórí àwọn tó ń kọ fújì. ìyẹn iṣẹ́ tí Wàsíù Àyìndé fi ń jẹun. níbi tí ọ̀rọ̀ sì wà gan-an nìyẹn. ẹni tí wọ́n ń pè ní olúayé fújì yìí kò gbà pé Collins ni bàbá òun nídìí eré fújì náà, kò sì gbà pé ọ̀gá kan tí òun gbọ́dọ̀ máa bọ̀wọ̀ rẹpẹtẹ fún ni. lóòótọ́ ó gbà pé Collins ju òun lọ àti pé ó ti ṣáájú òun bẹ̀rẹ̀ eré yìí, àmọ́ kò gbà á bí ọ̀gá tí òun yóò tẹríba fún rẹpẹtẹ kan, nítorí òun lòun gbọ́dọ̀ jẹ́ aṣáájú onífújì. bó tilẹ̀ jẹ́ Collins yóò wà níbẹ̀ bí àgbà tàbí bàbá ìsàlẹ̀, àmọ́ òun Wàsíù Àyìndé ni olórí àwọn onífújì pátápátá, òun ló sì yẹ kí gbogbo ọmọlẹ́yìn wọn máa tẹríba fún. èyí ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ àwọn eléré tí wọn kò fi taratara gba ti Wàsíù, ọdún Àyìnlá Collins ni wọ́n máa ń lọ. àwọn yìí sì pẹ̀lú ohun tó jẹ́ kí Àyìndé Màṣá máa bínú pé àwọn tó yẹ kó gba òun lọ́gàá kò gba òun lọ́gàá nítorí Collins ni.